mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ yọ̀ ọlọ́jọ́ bí òní ò máa wọlé máa rọra. ọlọ́jọ́ bí òní gbogbo Harmony Palace Group ló bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Yétí màmá láláṣẹ bọ́yẹ̀ bálà ọjọ́ àsìkárí ayé ojúmọ́ retí mọ́ ó yẹ jẹ́ ká lọ káwọ́lẹ́wà tí ń sọjọ́ ìbí lónìí. ọ̀gá àti ṣetán. Nọ̀físà Ọmọdásọ́lá Àbíkẹ́ Adé lèmi kí lọ́wọ́lọ́wọ́. ilẹ̀ awẹ́lẹ́wà mọ́ ọ̀rọ̀ kẹ́kẹ́ bí èjì. àrímọ̀lẹ́ lọ ní àwo padà sẹ́yìn. torí ọmọ lólóló bí èbí ó pupa bí aláwọ̀ funfun ká mọ́ ṣèké ó rẹwà láàrin àwọn abo. very beautiful. bẹ́ẹ̀ ló níwà ìrètí fani mọ́ra. aya kọ́sìn ọmọ Tìjànímọ̀ wò lẹ̀ mọ́ rọra. Yétí màmá ló ní mọ́ kí ọ Yétúndé Adéyínká Adéníran Àdùkẹ́ Adé ló ní mọ́ kí ọ pé ó kú ewu. ewu iná kẹ ewa wòdì Àbíkẹ́ Adé òkú oríire. ìwò nílé bàbá tó bí ọlọ́mọ ṣé kí a kó ọmọ ṣàfihàn kó jámọ̀ relé bàbá tó bí ọlọ́mọ. èròjè ní àgbè bẹ́ẹ̀ bá ti dòdò ọba kẹ́ ẹ dúró. ẹ ò lè búra pé ẹ ò bọ̀ bá a tán torí ẹ̀yìn kùn eyín lomi ọba gbèsè. mo rìnrìn mo dòdò ọba kí n tó bọ́jú. ojú jẹrẹ ni òjá mọ bí omi ọba gbé pẹ̀kun nínú ilé bàbá tó bí yín lọ́mọ. ọmọ ọba létí Ọ̀ṣun ọmọ ọba létí Àwọn ọmọ ọba létí Iyemọja. ẹ̀yin lọ́mọ Olúwo ọmọ odò ọba ọmọ Atẹ́nigbọ̀lá ọmọ Atẹ́nigbọ̀rẹ́ ọmọ ọba tẹ́lúwèrè. ojú oró ni òjẹ́sẹ̀ yóò tó mi nínú ilé yín. ìrù ọ̀gẹ́rẹ́ ni òjò mi ọba ó tòrò omi ọba ìbátòrò ní. kí la bá máa rí mú bọ̀bà ká tó bọ̀ Ọ̀ṣun ká tó bá jagun tẹ́rẹ́ tí ń bẹ létí ọ̀pá ká tó bọ̀ òòṣà Kàngìgì tí ń bẹ lọ́kọ̀ọ̀kan òpópó lé òòṣà méjèèjì Ìwó wọn yìí ti yán wọn yìí jẹ̀kọ balẹ̀balẹ̀ ogun ni wọ́n ń tọrọ lọ́wọ́ ọba. lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n ń tọrọ ogun ọba kọ̀ kó bí ọba kọ̀ kó fọhùn àwọn òòṣà náà kọ̀ wọn ò pẹ́sẹ̀ dà ìgbà tó dúmọ́ ńkọ́ ogun náà ní bàbá yín rán wọn lọ lọ́lọ́jọ́ fi òní orí ẹjẹ́ kó o pẹ́ láyé kó o sọ pọ̀lọpọ̀ ọdún náà ayé ìwọ lọ́mọ ẹlẹ́ni àtẹ ìka ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ Atẹ́nigbọ̀lá ni ọmọ Atẹ́nigbọ̀rẹ́ láyé ìjọhún ìwọ ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ẹrú wẹ́wẹ́ ni bàbá yìí fi ń délé wọn. ìwọ lọ́mọ akáwé sọlá akáwé sowó akábì sọ̀rọ̀ ìwò tójú dẹrẹ́ pè dẹ́nu rẹ̀ kákò róbó tó bí agogo bó bá kọjú sí i á níwò òun ni bó bá kọjú sọ́hún á níwò òun ni ìyíwò ìkòròwò ohun abájíjọ wò kíkún níkú ojú dẹrẹ́ ni òjá mọ̀ bí ìwó gbégbà lọlé bàbá tó bí wọn lọ́mọ. ọlọ́jọ́ ìbímọ wo lẹ mọ́ rọra ọmọ Olúgbàgbé nìyọ ọmọ bàyàmù ọtún ẹ̀yìn abẹ ní òsì ẹ̀yìn ní ìkọlà bàbá yìí lọ lórí oníkọlà tí ń bẹ lálejò Ọ̀yọ́ lọ́jọ́ sí àgbéníyọ ọmọ olólà tí ń sá kẹ́kẹ́ àgbéníyọ ọmọ olólà tí ń bá bàjà ìwọ́ládé ọmọ olólà tí ń kọ abẹ àkọsẹ́nu jẹ́jẹ́ ọmọ olólà tí ń bùfẹ̀ tì mọ́. ẹ̀yin ti wò àgbẹ̀ni ni wọn kì í gbowó là lọ́wọ́ ẹ̀yin owó abẹnikẹ́ múránni sí wọn. èèyàn kéèyàn ẹnikẹ́ni tó bá gbowó là lọ́wọ́ ẹ̀yin fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lábẹ́ abẹ́wọ́ wọn. mo fẹ́ kì í ní kì í yanu ẹ̀yin làgbẹ̀ ọmọ dákódákó àgbẹ̀ ọmọ dábòdábò àgbẹ̀ ọmọ dádọ̀dádọ̀ òpó láre nù gbẹ́rẹ̀ ẹja ọmọ òkọlẹ̀kùn kíní káàsán òjáwé tutù gbọ́lọ́dẹ̀dún odò yíká aládọ̀ọ̀dọ̀ bìrìbìrì mọ́dọ̀ yíká aládọ̀ọ̀dọ̀ mọ́ èròjè ní àgbè mo ti dá dọ̀dọ̀ mi nínú Olúwo ọmọdé ọba ìwọ tí ò bá ṣe oníkọlà àsìmọ̀ tẹran ńlẹ̀ bàbá tó bí wọn lọ́mọ. àìlẹ̀ òpó ilẹ̀ oyún òpó kájà kárọ̀yọ̀ káwẹ̀ ni ó lọ́ba dúra wọn lọ ìwàlẹ̀ òpó lójú mi ò lò dágbánigbá nìyí ọmọ olè lóru ọmọ àrísà abẹ èròjèrè àgbè ọmọ olóòlà tí ń fẹ́ jẹ̀wẹ̀ ọlọ́tún lúkò yìí nìyí ọmọ ẹrù ọba kan ò jẹjẹjẹ kókógún àrúrú ìkan ò làlàlà kó lẹ́gbẹ̀rún gọ̀bẹ̀ ṣé bí àkọ́kọ́ ṣerú rẹ̀ ló ṣerú rẹ̀ láfi ọmọọba tó Olúwo ọmọọba ìyàmọ̀ ọmọ olódò ọba tí ń jẹ́ Tẹ́nigbọ̀lá tí ń jẹ́ Tẹ́nigbọ̀rẹ́ ọlọ́jọ́ bí máa ń dákọjọpọ̀ ọjọ́ òní ti yẹ ọ̀nà torí òní lọ́jọ́ ọ̀rẹ́ ìwọ ló lò ní orí ẹjẹ́ kó o pẹ́ bí olúpẹ́ ti pẹ́ orí ẹjẹ́ kó o
tó bí olúgbó ti tó orí ẹjẹ́ kò sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún mú ayé lágbára ọlọ́run ọba èyí tó ń bọ̀ ó ní ṣe nínú ẹ̀sán bẹ́ẹ̀ ló ní ṣe nínú ìnira lágbára Elédùmarè ọba mi ó ní bèyí tàṣe mọ́ ó ní fọjọ́ ọlọ́jọ́ lọ orí olórí ò ní gbàṣe rẹ̀ ṣe láṣẹ Elédùmarè ọba ó ní gbé sájò ó máa kéré òkè òkun délé ó máa rí tajé ṣe bó bá ti ń lù ní yóò máa dún bó bá ti ń dún ní yóò máa dùn létí gbogbo mùtúmùwà ọlọ́jọ́ bí òní mọ̀ dákọ̀jọ̀kọ̀jọ̀ I wish you long life and prosperity o and many happy returns. mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́ o mo bá ẹ yọ̀ ọlọ́jọ́ bí òní ó máa wọlé máa rọra. Thank you for watching our video. Please don't forget to subscribe to our YouTube channel for more videos and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. We love you.